الحمد لله الحمد لله الذي قسم الأرزاق بعدله وحكمته وفضل بعض الناس على بعض في الرزق ابتلاء واختبارا ليبلوهم أيهم أحسن عملا وأرضى بما قسم. نحمده سبحانه على نعمه التي لا تعد ولا تحصى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له بيده خزائن السماوات والأرض، يعطي من يشاء بمنه ويمنع من يشاء بحكمته. وأشهد أن محمدا عبده ورسوله أزهد الناس في الدنيا وأرضاهم بما قسم الله له، صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله تعالى، فإنها ملذ المؤمنين وعاصمة المتقين. يقول جل وعلا: بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أيها المؤمنون، إن من أخطر الأمراض القلوب التي تفسد على الإنسان دينه ودنياه وتكدر عليه صفو حياته مرض الطمع والتطلع إلى ما في أيدي الناس من زينة الدنيا ومتاعها. إن الطمع نار تأكل حسنات العبد وتورثه الهم الدائم والحزن المقيم، فالطماع لا يشبع أبدا ولا يرضى بما قسم له، وهو دائم النظر إلى ما رزق به غيره، فيعيش فقير النفس وإن كان يملك الدنيا بأسرها. لقد حذرنا الله سبحانه وتعالى في كتابه الكريم من هذا المرض العضال، وأمرنا بألا نمد أعيننا إلى ما أوتي غيرنا. يقول جل جلاله مخاطبا نبيه صلى الله عليه وسلم وأمته من بعده: بسم الله الرحمن الرحيم: ولا تمودن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى. ويقول سبحانه ناهيا عن تمني ما فضل به بعض الناس على بعض: ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض، للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. هذا وقف الله وبا الحمد لله. عليكم كاتك كما با ساجد النبي محمد صلى الله عليه وسلم، أتمنى على النبي أتمنى صحابة النبي àti gbogbo àwa tá ń gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́run ọba àlékí ọlá fi lé ànábì sallallahu alayhi wa sallam lọ́wọ́ ti di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. ẹ̀yàwó sí ọlọ́run ọba, gẹ́gẹ́ bá sì máa ń sọ fún wa nínú ọlá nínú oore tọ́lọ́run ọba àlékí ọlá tó lè ṣe fún ẹ̀dá, òun náà ni pé kọ́lọ́run ọba àlékí ọlá kó ṣèyàn ní mùsùlùmí. ìṣèyàn ní mùsùlùmí tọ́lọ́run ọba àlékí ọlá ṣèyàn ní mùsùlùmí yìí kò sí tọ́lọ́run ọba àlékí ọlá fi ṣe tó tayọ pé ó fẹ́ jí ká soríire láyé, ó fẹ́ jí ká sórí lọ́jọ́ wéǹdé alkiyama náà ni. ìsórí láyà lọ́jọ́ wéǹdé alkiyama yìí, orin tó dúró lé lérí òun náà ni nígbàgbọ́ pé Allah subhanahu wa ta'ala nìkan lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn, a gbọ́dọ̀ jọ́sìn fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ọba àlékiọlá. nígbà tá bá ti wá jẹ́ mùsùlùmí, ẹ̀yin tá gbọ́dọ̀ máa rán kàn fáwọn tí wọ́n bá jẹ́ èèyàn wa, bóyá ará ilé wa ni wọ́n ni, bóyá alábàágbé wa ni wọ́n ni, bóyá ará àdúgbò wa náà ni wọ́n ni, tí wọ́n bá ṣe mùsùlùmí tá gbọ́dọ̀ máa kàn fún wọn ni pé kọ́lọ́run ọba àlékiọlá ṣe ní ọ̀rùn fún wọn láti lè di mùsùlùmí síwájú kan tó jáde kúrò láyé. torí pé òrèrè tó dáa jù nínú ilé ayé yìí téèyàn lè nílé ayé yìí náà ní Islam. bákan náà lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba àlékiọlá bá ti wá ṣàánú wa pẹ̀lú Islam tán, a gbọ́dọ̀ wá máa ṣe Islam wa gẹ́gẹ́ bí ẹni tó jọ wípé wọn ò lè tọ́ka sí pé eléyìí ṣe mùsùlùmí gan,
níbi ìsọ̀rọ̀ sí wa ẹ̀sìn wa gbọ́dọ̀ jáde ńbẹ̀, níbi ìbálòpọ̀ wa pẹ̀lú àwọn èèyàn ẹ̀sìn wa gbọ́dọ̀ jáde ńbẹ̀, níbi ń tá ń wọ̀ ẹ̀sìn gbọ́dọ̀ jáde ńbẹ̀, níbi ń tá ń gbọ́ ẹ̀sìn gbọ́dọ̀ jáde ńbẹ̀, níbi ń tá ń rí tá ń fojú wa ń rí Islam wa gbọ́dọ̀ máa jáde níbẹ̀ ní gbogbo ìgbà. wọ́n gbọ́dọ̀ máa dá mùsùlùmí yàtọ̀ lẹ́ni ìwé ẹ̀ta bá wọ̀ pé mùsùlùmí làwọn eléyìí wọn ò ní ṣe kan báyìí, mùsùlùmí làwọn eléyìí wọn ò ní dánwò kan báyìí wò, mùsùlùmí làwọn eléyìí ẹ̀ lè bá wọn nídìí nǹkan báyìí. kò sí nǹkan kan tí ó jẹ́ kéèyàn léléyìí lára tó ju ìpáyọ̀ Ọlọ́run ọba yìí lọ. ìpáyọ̀ Ọlọ́run ọba yìí náà Ọlọ́run ọba àlékè ọlá fi kìlọ̀ fún àwọn tí wọ́n ti wá síwájú wa nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba àti nínú àwọn tó tẹ̀lé wọn. Ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam qala qad waṣṣayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullah. Ọlọ́run ní pàápàá àwọn Ọlọ́run ọba àlékè ọlá láti sọ àsọọ́lẹ̀ kalẹ̀ fún àwọn tí a rán síwájú Ànábì sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ náà là ń fi ń ṣe ìkìlọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó tẹ̀lé ọ náà wípé an ittaqullah kẹpáyọ̀ Ọlọ́run ọba àlékè ọlá. Ọlọ́run ọba àlékè ọlá ó wá sọ pé kápáyọ̀ òun Ọlọ́run ọba, ó pa Ànábì sallallahu alaihi wasallam láṣẹ kó sọ fún wa kápáyọ̀ Ọlọ́run ọba. torí ìpáyọ̀ Ọlọ́run ọba yìí ní ó jẹ́ ká fọwọ́ wa síbi tó yẹ kọ́wọ́ máa gbé. ìpáyọ̀ Ọlọ́run ọba yìí ní ó jẹ́ ká kóra wa níjánu jìnnà sí ń tọ́lọ́run ọba àlékè ọlá bá ní ká jìnnà sí. Ọlọ́run ọba àlékè ọlá ń bá wa sọ̀rọ̀ wípé yá ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun. Ọlọ́run ló ń pè àwa ta nígbàgbọ́ nù Ọlọ́run ọba ká páyọ̀ Ọlọ́run ọba lódodo bí yẹn sì máa ń páyọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, ká sì má kú àfi kó jọ wípé a jẹ́ mùsùlùmí. èyí fi hàn wá pé nínú ń tá gbọdọ̀ máa tọ́ ọlọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá òun náà ní wípé Ọlọ́run ọba àlékè ọlá kó pa wá sórí ẹ̀sìn tá a wà yìí. ẹ̀yẹ́ ó ṣe Ọlọ́run ọba pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba àlékè ọlá khutbah wa lọ́sàn tòní a máa bára wa sọ̀rọ̀ nípa ìmọ̀ tàmá ìntọ́lọ́run ọba àlékè ọlá ṣe lóore fún ẹlòmíì. kéèyàn máa ní àyọjúràn, kéèyàn máa ní ìntàlẹ́pẹ̀ ní wọ̀bìà, kéèyàn máa ní ìntàlẹ́pẹ̀ ní ojú kòkòrò tí èé ṣe ojú kòkòrò tó wà positive nípa ìntọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún ẹlòmíì lóore. ẹ̀rí àwọn àfáà ní ká máa ran kan tí ń bẹ lọ́wọ́ ìntọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún ẹlòmíì nínú yòròyòrò ayé, bóyá Ọlọ́run ọba àlékè ọlá gbé sípò kan ni àbí nǹkan kan Ọlọ́run ọba àlékè ọlá ṣe fún nínú nǹkan tó jẹ́ ìgbádùn ayé ni, káwa máa tàmá rẹ̀ pé kó jẹ́ tiwa náà nínú àwọn ìṣesí tí ò bójúmu ni. torí pé irú ìṣesí báyìí yóò máa lídìí yàn lọ síbi wípé èyàn ò fẹ́ máa kórìíra ẹni yẹn, èyàn ò fẹ́ máa pẹ̀gàn ẹni yẹn, èyàn ò fẹ́ máa bínú ẹni yẹn tí ó sì ṣe nǹkan kan fún yàn. bó tilẹ̀ jẹ́ pé ìgbà míì wà tó jẹ́ pé èyàn ò máa ran kan tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fẹ́ lómi lóore lára tó wà positive ni. Ànábì sallallahu alaihi wasallam ní la hasada illa fi ithnatayn. Ànábì ní kò sí owú jíjẹ àbí ìmá jowó ẹnìkan àfi níbi nǹkan méjì kan. Ànábì ní rajulun ataahu Allahu al-mala fa huwa yunfiqu minhu fi sabilillah ana al-layli wa atrafa an-nahar aw kama qala. Ànábì ní téèyàn bá ń jowú, kéèyàn jowú ẹni tó jẹ́ pé Ọlọ́run ọba àlékè ọlá fún ní dúkìá, ó fún lówó nínú ilé ayé yìí, ó rọ̀ lọ́rọ̀. ọwọ́ tọ́lọ́run ọba àlékè ọlá wá rọ ẹrú rẹ̀ nì ìwọ̀n ná sójú ọ̀nà tọ́lọ́run ọba àlékè ọlá lọ́sàn àti lóru. àbẹ́ẹ̀gbọ́ owó tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún, dúkìá tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún, ipò tọ́lọ́run ọba àlékè ọlá gbé sí, kò sí nǹkan kan tí mi ń ṣe tójú wípé ń fi ń ṣe tọ́lọ́run ọba àlékè ọlá ni lọ́sàn àti lóru tọ́lọ́run ọba ní fi ń ṣe nínú rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́run ọba. ìyẹn wá ń jowú ẹni bẹ́ẹ̀ pé Ọlọ́run ìwọ ló dá lágbájá lọ́lá, ìwọ ló ṣàánú lágbájá, ìwọ ló gbé sípò báyìí, kò wá sí ní tí ń ṣe pẹ̀lú ipò tí Ọlọ́run ọba àlékè ọlá gbé sí tójú wípé ń fi ń jọ́sìn fún Ọlọ́run ọba lọ, ń ná sójú ọ̀nà tí Ọlọ́run ọba ń ṣàánú àwọn èèyàn, ń ṣẹ̀sìn. ó wù èmi náà kémi náà máa ṣerú nǹkan báyìí, fún èmi náà lówó tèmi náà máa ná sójú ọ̀nà tí Ọlọ́run ọba. Ànábì ní téèyàn bá ń jowú àwọn èèyàn nítorí nǹkan bá ní owó tó dáa lélẹ́yìn. àmọ́ kí èèyàn máa jowú èèyàn torí wípé ó lówó náwó rẹ̀ yàfùnyàfùn, kò ná sójú ọ̀nà tọ́lọ́run ọba, bóyá ń fi kóbìnrin ká ni, àbí ń ná láwọn patí náà ni, àbí kan ń ná láwọn nǹkan tí ò lè ṣe láǹfààní láyé àti lálkìyámà. èèyàn wá ń jowú rẹ̀ bí àwọn náà mowó náà, àwọn náà máa ná, Ọlọ́run ni ò ṣe fáwa náà, alẹ́ náà. irú owú jíjẹ eléyìí ni Islam kọ̀ fún wa. لقد حذرنا الله سبحانه وتعالى في كتابه الكريم من هذا المرض العضال. àwọn àfáàní Ọlọ́run ọba àlékè ọlá ti kì wá nílọ̀ nínú tírà Ọlọ́run ọba àlékè ọlá
nípa àìsàn ọkàn yìí ká máa pẹ̀gàn ẹni ká máa bínú ẹni ká máa jowú ẹni látara ń tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ṣe fún lóore tí èsè pé jíjowú tá à ń jowú rẹ̀ pé kọ́lọ́n kó ṣe fáwọn náà kábàá lè máa ná sóyún ọ̀tọ́lọ́wọ́n ọba eléyìí lára tí ò dáa ni ọ̀kan náà àwọn sọ̀hábà nábì ridwanullahi alayhi nígbà tọ́lọ́wọ́n ọba àlékè ọlá fẹ́ ṣàánú rẹ̀ pẹ̀lú oore pẹ̀lú owó wọ́n lọ sójú ogun ni ànábì sallallahu alaihi wasallam wọ́n ń pín nǹkan ọrọ̀ ogun fún wọn àyà wa kà pé adúrú nǹkan báyìí lèmi ni ó jẹ́ tèmi ànábì wa ni ìwọ ẹsẹ̀ ẹni tí owó dé ọwọ́ rẹ̀ tí ọlá ọlọ́run ó dé ọwọ́ rẹ̀ tí wàá máa ṣe báṣubàṣu ànábì ni ni'mal malu salih liwajulin salih ànábì ni máa ń dà la owó tó dáa tó tún wá dé sí ọwọ́ ẹni tóun náà dá léèyàn tówó tọ́lọ́run bá ṣe àrísìkí tó ṣe dáadáa tó bà sí ẹni tóun náà jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba ibi dáadáa lárísìkí wọn sọ̀kalẹ̀ sí torí kò síbi tí ó nà sí tó junú ẹ̀sìn ọlọ́run ọba lọ ṣèbí mọ́sáàsì tá a wà yìí ṣèbáwọn kan ni wọ́n kọ́ nítorí tọ́lọ́run ọba wọn ò retí orí lọ́dọ̀ ẹnìkankan àwọn èèyàn ń bẹ tán fún àwọn èèyàn lóúnjẹ àwọn èèyàn ń bẹ tán bá àwọn èèyàn san gbèsè àwọn èèyàn ń bẹ tán rán àwọn èèyàn ní hajj tán rán àwọn èèyàn ní umra wọn ò retí orí lọ́dọ̀ ẹnìkankan ẹni tí wọ́n tún máa sọ ní tọ́lọ́run ọba àlékẹ́lá sọ nínú Qur'an fún wa wípé innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura àwọn ń fún yín lóúnjẹ táwọn fún yín torí tọ́lọ́run ọba ni ń ta kọ́ fún yín torí tọ́lọ́run ọba la fi ṣe gbèsè yín tá a san torí tọ́lọ́run ọba la fi san hajj tá a ran yín lọ umrah tá a ran yín lọ gbogbo dáadáa tá a ṣe bùkátà yín tá a bá yín bíyá liwajhillah nítorí tọ́lọ́run ọba àlékẹ́lá la fi ṣe la nuridu minkum jaza'an wala shukura àwo wá pé kẹ́yìn wá wá pé kẹ́ dúpẹ́ fún wa kódà níbi tẹ́lẹ̀ omi páyà kárí mi dé níbi kéèyàn máa ná sóyàn tọ́lọ́run ọba tó bá fẹ́ ṣe dáadáa fún yàn òru ọ̀gànjọ́ ni ó lọ sí àbí lálẹ́ tí wọ́n ní rí àbí kó rán ẹnìkan yóò rán third party pé ẹ dákun bá ń mo gbọ́ pé lágbájá ó ní gbèsè kan tó fẹ́ yanjú ẹ dákun bá ń fún ẹ má sọ pé mi o ẹ má dárúkọ mi ẹ kàn sọ pé wọ ọlọ́run ọba kan ní kẹ́ ẹ gbé fún níbi táwọn ẹlòmíín páyọ ọlọ́run ọba dé níbi bá ṣe ń náwó wọn sójú ọ̀nà tọ́lọ́run èyí ọlọ́run ni wọ́n máa ń sọ wípé la nuridu minkum jaza'an wala shukura àfẹ́ dáadáa kan lọ́wọ́ yín àfẹ́ pé kẹ́ máa yìn wá ẹlòmíín bẹ ọlọ́run ṣàánú rẹ̀ nítòótọ́ òun náà sì fẹ́ ná ó fẹ́ ṣàánú àwọn èèyàn àmọ́ sí ṣàánú àwọn èèyàn tó fẹ́ ṣe ó fẹ́ ṣe lójú ọ̀nà kárí mi ká gbọ́ mi ká yìn mí káwọn èèyàn máa fi ń kọjá kọ́ sí pé àwọn aláàjì náà ti ní àwọn ọ̀sọ̀ pé ẹ má kí mi báyìí ṣe ń kí òun dùn máa kọ́dà tó bá tún déjò kúrò ní ṣé ẹ rí ilé àwọn alágbájá ni ẹ̀yin ò mọ̀ pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ti fẹ́ ya lulẹ̀ èmi ni mo kó sìmẹ́ǹtì lọ àti búlọ̀kù pé kán lọ tún ṣe àwa náà ń ṣàánú àìwálẹ̀ mọ̀pá à ń ṣe dáadáa abẹ́ni tó jọ wípé ó ṣe oore fún yàn ẹni tó wá ṣoore fún ti pọ́ yóò ti dúpẹ́ fún náà pé ẹ ṣeun sà ó tún wá rí lọ́jọ́ mi tí ń kọjá lọ wá ní Sálíù so ó lè kí mi ni àbó ti gbàgbé kémi kọ́ ni mo fún ọ lówó lánàá ni aṣọ tó wọ̀ sọ́run ìsinmi kọ́ ni mo fún ọ ni ó sórí báhùn ẹ̀yìn ọlọ́run ni yá ayọ́ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu riya'a an-nas wala yu'minu billahi wala bil yawmil akhir ọlọ́run ní ẹ̀yin tẹ́ nígbà wo ni mi ọlọ́run ọba la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ má fi kárí mi ẹ má fi ká gbọ́ mi ẹ má fi ká yìn mí ẹ má fi ba oore tẹ́ ṣe sọ́dákọ̀ yín tẹ́ ṣe ìnásúnyàn tọ́lọ́run ọba tẹ́ ná ẹ má fi bà á jẹ́ ẹ má náwó yín torí káwọn èèyàn bà lè rí yín káwọn èèyàn bà lè máa yìn yín pẹ́yìn lẹ̀ wá ń di rẹ̀ ẹ má ṣe bá ní. sọ àfáàní ọlọ́run ọba àlékè ọlá wá kìlọ̀ fún wa nípa ká máa pẹ̀gàn èèyàn látàrí oore tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún níbi tẹ́lómi máa ń pẹ̀gàn èèyàn dé yóò sì máa ń kàn pé oore tí ń bẹ lọ́dọ̀ ẹ lágbájá tọ́lọ́run ò bá lè fún òun kọ́lọ́run sì gbà lọ́wọ́ rẹ̀ wàláhì níbi táwọn ẹlòmíì máa ń pẹ̀gàn ọmọlàkejì wọn tá ń pẹ̀gàn mùsùlùmí ẹgbẹ́ wọn dé wọ́n máa rò lọ́kàn pẹ̀lú ojú bú wọn nì pẹ̀lú èròǹgbà bú wọn nì pé kọ́lọ́run kó gba ọlá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nì kọ́dà tọ́lọ́run ò bá ní fún àwọn kọ́lọ́run kó sá gbà á kó sọ àwọn náà di báwọn náà ṣe wà eléyìí lára tọ́lọ́run ọba àlékè ọlá kọ̀ fún wa ni ọlọ́run ni wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd ọlọ́run ni ẹ má máa tàmá ní tọ́lọ́run ọba àlékè ọlá ti fi gbé ẹni apá kan nínú apá yín jura wọn lọ
bọ́lọ́run ṣe dá wa sílé ayé yìí náà ni a mọ̀ jura wa lọ náà ni ọlọ́run ni wá rafa'na ba'dakum fawqa ba'din darajat ọlọ́run nínú ilé ayé tẹ́ wà yìí a máa gbé àwọn apá kan nù yín ju àwọn apá kan lọ a lè rí dọ́gbadọ́gba a lè láyéláyé jọ dọ́gba láyé kódà lálkìyàmà náà tún ní dọ́gba lálkìyàmà àmọ́ n tó fi dájú níbi tàlkìyàmà ni pé tá a bá ti wọnú àlìjẹ́nà báyìí ọlọ́run ọba àlékè ọlá sọ pé wa naza'na ma fi sudurihim min ghillin ikhwana ọlọ́run ní tó bá dọ́jọ́ pé alkìyàmà naza'na ma fi sudurihim min ghillin ọlọ́run ní gbogbo tí ń jẹ́ ẹ̀ta èrò kéèyàn máa dìyàn sọ́kàn kéèyàn máa jowó ẹni kéèyàn máa pẹ̀gẹ́ ẹni á yọkù náà ọkàn kálukú tó bá dọ́jọ́ pé alkìyàmà tó máa ti wà jẹ́nà wọn wà dọmọ ẹ̀yà torí pé àyè tí kálukú wà láì jẹ́nà ó yàtọ̀ ọlọ́run ní wal akhiratu akbaru darajatin wa akbaru tafdila ipò tí kálukú wà láì jẹ́nà yóò yàtọ̀tọ̀ síra wọn àmọ́ nígbà tá a bá lọ ń bẹ̀rẹ̀ wá wò tá a bá ti ń wọ ibi tá a ti lọ bẹ̀yàn wò kọ́dà kọ́dọ̀ tiẹ̀ ju ọ̀dọ̀ tiwa lọ àní rí sí kankan torí pé ọlọ́run ó ti yọ gbogbo ohun tí ń bẹ lọ́kàn wa pàtàkì wà ní ayé ní tó yẹ pé àwa là ń pe ọkàn ara wa padà lórí rẹ̀ ọlọ́run ó ti yọ kó lọ́kàn wa àní máa pẹ̀gẹ́ anybody àní bínú anybody kálukú yọnu tí ń tọ́lọ́run bá bá ṣe fún nínú àlìjẹ́nà ni ọlọ́run fi wá kí wá nílò rẹ̀ nílé ayé yìí náà pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd ọlọ́run ni ẹ má máa tàn máa ń tọ́lọ́wọ́n bá àlékè ọlá fi gbé apá kan nù ju apá kan lọ lirrijali nasibun mimma iktasabu walinnisa'i nasibun mimma iktasabna ọlọ́run ni ẹ̀rí àwọn tó jọkùnrin ọlọ́run ọba àlékè ọlá ti ṣe ìpín tí wọ́n fún wọn nínú ilé ayé yìí bẹ́ẹ̀ náà ni ó sì ra máa lo ìpín wọn lọ walinnisa'i nasibun mimma iktasabna bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà ìpín tí wọ́n nínú ilé ayé yìí náà ọlọ́run ọba àlékè ọlá ti ṣe fún wọn ọlọ́run wa nítọ̀ was'alullaha min fadlihi inna Allaha kana bi kulli shay'in alima ọlọ́run ní tí wọ́n náà bá fẹ́ orí lọ́dọ̀ èmi ọlọ́run ọba tó fẹ́ dáadáa lọ́dọ̀ èmi ọlọ́run ọba fas'alullaha min fadli béèrè lọ́dọ̀ ọlọ́run ọba tẹ́wọ́sọ́ ọlọ́run ọba kó béèrè orí lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ lọ́run ọba kó ṣe dáadáa fún ọ náà má tàn máa pé kí dáadáa ti ń bẹ lọ́wọ́ ọmọ ìyá rẹ bàjẹ́ torí pé wò ní má tàn máa pé kí dáadáa ti ń bẹ lọ́wọ́ ọmọ ìyá rẹ kó bọ́ fún torí pé wò ríbi dépò tó ń wà ní inna Allaha kana bi kulli shay'in alima ọlọ́run ni ẹ̀rí gbogbo nǹkan pátápátá lèmi Allah subhanahu wa ta'ala nímọ̀ nípa rẹ̀ abẹ́lọ́wọ̀n ọba àlékí ọlá kó ṣàlékún dáadáa fún akógbà wa lẹ́rú aqulu ma tasma'un wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àlékún ìkẹ́ àti gẹ̀ kó máa bá nábì wa muhammadin sallallahu alayhi wa sallam àtàwọn ará alẹ́ ànábì àtàwọn sọ̀hábà ànábì àti gbogbo àtàwọn gbìyànjú jùlọ ànábì sallallahu alayhi wa sallam tí ó ṣọ́ gbìndé alkiyama ẹ̀rí gẹ́gẹ́ bá ṣe ń bára wa lọ tá a ṣe ń pè wá sí àkíyèsí ìmọ̀ tàmáà tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ò bójúmu wàhálà tí máa ń dálẹ̀ láwùjọ wàhálà tí máa ń dálẹ̀ nínú mọ̀lẹ́bí wàhálà tí ó dálẹ̀ fún ẹni tí bá ń tàmáà nìna ẹni tí ò lè fọwọ́ ara rẹ̀ yanjú ni àbí kó pe ẹ̀mí rẹ̀ padà kúrò níbi nǹkan yìí inna sharra at-tama'i يتمثل في أنه يفتح باب الحسد والحقد والبغضاء بين المسلمين afáàní ẹ̀rí aburú tí ń bẹ níbi kí a máa tàn máa ń tọ́lọ́wọ́n ọba àlékè ọlá sí fún ẹlòmíì ń máa ń sílẹ̀kùn lẹ̀kùn ìmá dètè síra ẹni lẹ̀kùn ìmá pẹ̀gàn ara ẹni lẹ̀kùn ìmá bínú ara ẹni lẹ̀kùn ìmá jowó ara ẹni lọ́nà tí ò tọ́ láàrin àwa tá a jẹ́ mùsùlùmí ni kódà láàrin ẹni tí ì ṣe mùsùlùmí síra wọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà àtẹ̀báráfà méjì tí wọ́n ń jà tí wọ́n ń ta wọn síra wọn èmi ò jọ ìwọ ojú mi náà ní tó fà ní ìwọ ṣe lè jẹ́ báyìí ó ṣe lè jẹ́ pé wọ́n ni wọ́n ń pè ó ṣe lè jẹ́ pé wọ́n ni wọ́n ń ké sí ó ṣe lè jẹ́ pé ó kọ tiẹ̀ ló wà níwájú nítànjà sí náà ni ìmọ̀ tàmá ń tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ṣe fún ẹlòmíì lára aburú tí máa ń bínú ni. fàyídà tọ́mi al-insanu fima fi yadi akhihi tamanna zawala ni'mati anhu wa rubbama sa'a fi adiyatihi wa salbihi haqqan ẹ̀rí àfáàní ẹ̀rí nínú tí kìíní ìwà máa ń bí náà ni wípé ẹni tí bá ń tàn máa
yóò wá sún débi pé kó máa gbèrò pé ń tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ṣe fún ọmọ ìyá rẹ̀ nínú oore pé kó bọ́ lọ́wọ́ rẹ̀. kọ́dẹ̀ ẹlòmíì látara pé ń pẹ́gẹ́ ẹni tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ṣoore fún yóò sì fẹ́ ba tiẹ̀ jẹ́ nínú ilé ayé yìí. kọ́dẹ̀ ẹlòmíì ń tàtà rẹ̀ gba ẹ̀mí ẹlòmíì pé gbogbo bá a ṣe ń dètè sí i náà, gbogbo bá a ṣe lọ ń kọ́ ti kọ́nà pẹ̀lú rẹ̀ náà pé ká má gbé pújẹ́ẹ̀tì yìí fún, ká má ṣe báyìí, ká má ṣe tọ̀hún fún ètò ń ra ànúgbà náà ni. ó dà pé níbi tó dé yìí kìí ṣe páàkà máa sọ pé ẹ má fún ṣẹ́ mọ́, ká mú kó lórí èpẹ̀, òun náà ni best solution. àìmọye ẹni tó jẹ́ pé látara pọ́lọ́wọ́n bá àlékè ọlá gbé ga ni wọ́n fi dìtẹ̀ rẹ̀ tí wọ́n fi pa. àmì ẹni tó jẹ́ wípé tán bá bí gan pé kí ló dé tán fi pa òun gan ò ní lè ṣàlàyé pé in tán fi torí rẹ̀ pa òun lélẹ́yìí. ومن هنا تتقطع الأرحام وتفسد الشراكات وتخان الأمانات كل ذلك بسبب شهوة الطمع في المال أو المنصب أو الجاه الذي بيد الآخرين. àfáàní ẹ̀rí látara ìmọ̀ tàmá tọ́lọ́run bá àlékè ọlá ṣe fún ẹlòmíì nínú dáadáa tí ò sí lọ́wọ́ ọ̀yàn yìí, ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí ti dàrú, ọ̀pọ̀lọpọ̀ ìjọmọ̀ ìyá ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní jàǹbá àmánà tí wọ́n fi sí lọ́wọ́. gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bọ́yọ́rọ́ rẹ̀ kan títí ń lo mọ́tò, òun náà wàá fẹ́ lo mọ́tò bí wá sì jẹ́ pé lágbájá ìgbà wo ló jáde léèwé tó ti sáré gun ọkọ̀, ó sì jẹ́ pé lágbájá ló wá kọ́lé ìgbà wo ló jáde tó ti sáré kọ́lé. òun náà wàá máa wò pé tọ̀ gbogbo ọ̀nà tó bá gbà lèmi náà fún. ó wá lè jẹ́ pé wọ́n kówó sí lọ́dọ̀ ní tó jẹ́ nǹkan àmánà. òun náà wò pé àmì náà fẹ́ gbéra àmì dé sítándàdì tí lágbájá yìí wà sẹ́ẹ̀. yóò wá jàǹbá àmánà táwọn èèyàn kó sí lọ́dọ̀ látàrí pé òun náà fẹ́ ṣe bí ò ṣe tó. eléyìí lára tí máa ń fa àdínkù fún yàn nínú ẹ̀sìn ni. nínú àwọn àárẹ̀ ọkàn òun ni kéèyàn máa tàn máa tọ́lọ́wọ́n bá àlékè ọlá ṣe fún ẹlòmíì lóore. nínú àwọn àárẹ̀ ọkàn ló wà téèyàn gbọ́dọ̀ jà lógun. ọlọ́wọ́n ọba àlékè ọlá ó ń sọ fún wa wípé ẹni tó wọn ọlọ́wọ́n ọba àlékè ọlá bá ṣàánú pẹ̀lú ayọ̀ ọkàn, ẹni tọ́lọ́wọ́n ọba àlékè ọlá tó bá ṣàánú pẹ̀lú pé kó lè ṣàmójúkò ìwé ẹni bẹ́ẹ̀ ni ó jèrè láyé àti lọ́jọ́ gbọdọ̀ kíámà. ọlọ́run ni wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun. ọlọ́run ni ẹni tó bá lè pe ẹ̀mí ara rẹ̀ tó lè já ẹ̀mí ara rẹ̀ lógun, ìwé ẹni bẹ́ẹ̀ ni ó jèrè láyé àti lọ́jọ́ gbọdọ̀ kíámà. ọlọ́run tún sọ an lisani nabiyullahi Yusuf alayhi salatu wa salam. ọlọ́run sọ lórí ahán nabi Yusuf wípé wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su'i illa ma rahima rabbi. anabi Yusuf ní gbogbo tó ṣẹlẹ̀ yìí ń fọ́ra mi mọ́, èmi ò sọ pé mi ni mo dáa jù, àmọ́ inna an-nafsa la'ammaratun bis-su'i, ẹ̀mí tọ́lọ́run ọba àlékè ọlá fún wa yìí, ẹ̀mí tí máa ń pààyàn láṣẹ kí yàn máa ṣàbúrú ni. ẹ̀mí yóò máa pa ọ́ láṣẹ pé tí wò rí lágbájá ni ìgbà wo náà nábì ó tún rí tó ṣe ni, wọ́n ló tún da family house wọn ó ti tún kọ́, wọ́n ló tún kọ́ mọ́sálásí bíi báyìí, wọ́n ló tún fún lágbájá nìkan báyìí, wọ́n ló tún fún tàmẹ̀dò nìkan báyìí, kódà wọ́n ní bàbá rẹ̀ yóò ràn lọ Mọ́kà lọ́dún yìí. kí wá ní wọ́n ń ṣe? ẹ̀mí yẹn ó máa sọ fún yàn bẹ́ẹ̀. ọlọ́run ni wa man yuqa shuhha nafsihi, ẹni tó bá wá pe ẹ̀mí rẹ̀ padà, tó pe ẹ̀mí rẹ̀ padà tí ó ṣe ń tẹ́mì rẹ̀ ní kó máa ṣe nínú aburú ni, tí ó sọ jáde ń tẹ́mì rẹ̀ ní kó máa sọ nínú aburú ni, fa ulaika humul muflihun. ọlọ́run ni àìwẹ́ ẹni bẹ́ẹ̀ ni ó jèrè láyé àti alkiyama. níbi àyà mi ọlọ́run bá àlékè ọlá ní wa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiya al-ma'wa. ọlọ́run ní ẹni tó bá wá páyà kó wọn ó do níwájú ọlọ́run ọba àlékè ọlá rojọ́, tó páyà kọjọ́ kan bẹ tí ń ṣe ọjọ́ ìgbéde alkiyama, tí ó ṣe ìṣirò ohun tó ti gbélé ayé ṣe fún ọlọ́run ọba àlékè ọlá. wa naha an-nafsa 'anil hawa, ó wá ja ẹ̀mí rẹ̀ lógun kúrò níbi ìfẹ́nú, kúrò níbi ìmọ̀ dètè síyàn, kúrò níbi ìmọ̀ pẹ̀gànyàn, kúrò níbi ìmọ̀ tàmá ń tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún yàn lórí pé kó jábọ́ lọ́wọ́ rẹ̀. ọlọ́run ní fa innal jannata hiya al-ma'wa. ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ aljanna òun ni ó máa jẹ́ ibùdésí rẹ̀ o. àbí Allah subhanahu wa ta'ala kó ṣe aljanna kó ṣe ní ibùdésí ẹnì kọ̀ọ̀kan nínú wa. ẹ̀rí ní ti ń jẹ́ pé yàn lówó, ní ti ń jẹ́ pé yàn rọrọ̀, kìí ṣe wípé kéèyàn kó dúkìá jọ. ní ti ń jẹ́ pé kéèyàn rọrọ̀ kí báwọn afáà ṣe sọ, wọ́n ní innamal ghina nafs, òun náà ní wípé kéèyàn láyọ̀ ọkàn. ìwọ̀n náà ní pé kéèyàn ṣe kìnnì kéèyàn láyọ̀ ọkàn, kéèyàn rí nǹkan tó jẹ́ tẹlòmíì kéèyàn sì sọ pé barakallahu fik àbí barakallahu fihi, ọlọ́run fún alálùbáríkà, nítọ́lọ́run ṣe fún ọ̀yìn náà ọlọ́run fún alùbáríkà sí. Allahumma barik wazid, ọlọ́run mọ́sá fún alùbáríkà sí tó sí fọ́mọ̀ yáwá yìí, mọ́sá sàlékún rẹ̀ fún. kì í ṣe pé kọ́mọ̀ ìyá yẹn wà náà sì fi hàn pé ọlọ́run sórí kan fóun
kójú yẹn sì dàrú immediately kọ́kàn yẹn sì bàjẹ́ immediately jẹ́ pé ẹni tó wà náà sì fún ọpọlọ ń sọre fóun gan yóò rí lójú rẹ pé inú rẹ ò dùn sí tóun sọ fún ọ yìí yóò àmọ́ pé àyìnbá sì ti mọ̀ sọ fún lágbájá ìyẹn wá bá ó sọ fún ọ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba ń lọ ájì lọ́dún yìí ìwọ tó yẹ pé bẹ́ẹ̀ ń gbàtẹ sálámà síra yín ẹrẹ́rìn síra yín gbàtẹ sálámà síwájú kó tó sọ̀rọ̀ ni ó wá sọ wọn pé pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba yín lọ ájì lọ́dún yìí ojú rẹ̀ sì yí padà lẹ́ẹ̀kan náà àwọn gómìnà pé òun ti ṣèyàn sọ̀rọ̀ sọ fún kò yẹ kóun sọ fún ẹnì yìí ó ti sọ fún yẹ kí inú rẹ̀ dùn kó dì mọ́ kó ṣàdúrà ní èèyàn wá sọ ó ànáùnsì oore tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún ó ànáùnsì rẹ̀ fún ọ ojú rẹ̀ sì yí padà lẹ́ẹ̀kan náà ìwọ ẹni bẹ́ẹ̀ kì í sọmọ ìyá gidi kó tún ara rẹ̀ wò dáadáa kó sì wá ja ọkàn rẹ̀ lógun kọ́lọ́run ọba àlékè ọlá kó bá fi lè yọ́nú sóhun náà àwọn àfáà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní azamankonia ẹ̀rí azamankonia ẹni tí ó bá láyọ̀ ọkàn nípa tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún tí èé bojú wo tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún ẹlòmíì pé ọlọ́run ṣe lé ìfún mi náà àti lágbájá ìgbàwó náà ló jáde léèwé kíní kan kò jù mí lọ èmi náà dìsáàfù kíní ìyá àwọn àfáà ní azamankonia ẹni tó bá láyọ̀ ọkàn nípa tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún irú ẹni bẹ́ẹ̀ iyì yóò máa bá ni ọlọ́run máa bu ìkún ni kò sí tó bá rí lọ́dọ̀ ẹlòmíì tí ó jọ lójú pé mashallah ọlọ́run bá yín fa àlùbáríkà sí kódà tó bá sọ tẹ́nìkan bá sọ pé ọlọ́run sọ orí báyìí fún mi yóò tún dunnú sí i débi pé ni wọ́n máa wọ pé kí wọ́n sọ òun ló ní mú kàn sọ fún náà ní pé lọ́mọ́ka nínú rẹ̀ wá dùn báyìí kódà ẹlòmíì tí wọ́n tọ́ ọmọ ìyá rẹ̀ bá sọ fún pé ọlọ́run sọ orí báyìí fún òun lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó ti lọ ra nǹkan tí ó máa pín bóyá ọmọ ìyá rẹ̀ àná sí pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ó sì lè lọ ra pọ́pọ́ àbí kó ra sweet kó sì máa pín fáwọn èèyàn pé àkílẹ̀ tẹ́ ń pín ká ọlọ́run ṣàánú wa ni kì í sì sòwò ọlọ́run ṣe fún o àmọ́ látara pé ń bọ́ ọmọ ìyá rẹ̀ dunnú ọlọ́run ní kí dùnnú tiẹ̀ náà wọlé wá fún àwọn àfáàní azamankonia ẹni tí ó bá láyọ̀ ọkàn tí ewu tó wà lọ́wọ́ ẹlòmíì àwọn àfáàní ewu ẹni bẹ́ẹ̀ iyì ó máa bá ni iyì ó bá níwájú ẹni tọ́lọ́run sóre nì fún iyì ó sì tún máa bá lọ́dọ̀ àwọn èèyàn náà ọlọ́run ó sì tún ṣe iyì fún àwọn àni zalamantomia ẹni tí bá máa ń ta máa ń tẹ́ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn yóò máa yẹpẹrẹ náà ni kò síbi tó bá dé tí ò ní yẹpẹrẹ tọ́lá àwọn èèyàn ti máa dá máa tó ní ẹ má sọ fún tẹ bá dé ní kẹ tó sọ fún àbí tó bá yọ ọgbọ́ níbòmíì inú rẹ̀ dùn sóore mo sì sọ náà ilé yìí ẹ̀ lé ànáùsì fún pọ́lọ̀ sóore fún yín kínú rẹ̀ dùn sí rí yóò máa tàn máa ti ń bẹ lọ́wọ́ yín nínú dáadáa náà ni àwọn àfáà ní zalamantomia ẹni tí bá máa ń tàn máa oore tọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá ṣe fún ẹlòmíì pé kó jẹ́ tòun kọ́lọ́n gbà lọ́wọ́ rẹ̀ kó ṣe fún àzàlà yóò máa yẹ̀yẹ́ ní gbogbo tó bá dé ni abẹ́lọ́wọ́n bá àlékè ọlá kó sí wá lẹ́ni yìí kó má sí wá lẹ́ni yẹpẹrẹ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk qumu ila salatikum yarhamukumullah.